arúgbó ara ni bàbá yìí yóò fi ṣẹ̀wọ̀n ohun tó ṣe burú jáì. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti sọ bàbá àgbàlagbà ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin tí orúkọ rẹ̀ ń jẹ́ Francis Ọmọfẹ́ sẹ́wọ̀n ogójì ọdún lórí ẹ̀sùn gbígbé egbòogi olóró. Francis Ọmọfẹ́ ní ọwọ́ tẹ̀ ní oṣù kẹfà ọdún 2024 nínú ọkọ̀ Nissan Frontier tó ní nọ́mbà ọlọ́pàá NPF 558D nígbà tó ń gbé egbòogi olóró láti ìpínlẹ̀ Edo lọ sí ìpínlẹ̀ Kaduna. Àjọ tó ń gbógun ti gbígbìn àti gbígbé egbòogi olóró National Drug Law Enforcement Agency NDLEA nínú ẹ̀sùn tí wọ́n kọ sílẹ̀ tó ní nọ́mbà FHC/ABJ/CR/286/2024 ni wọ́n ti ṣàlàyé pé Ọmọfẹ́ láti Gonigora nípínlẹ̀ Kaduna ni wọ́n ká egbòogi 300 gíráàmù alákàtà rẹ̀ tí wọ́n sì fòfin gbé e ní ojú ọ̀nà Kuje nílùú Àbújá. Ìwà ọ̀hún ni wọ́n ló tako tó sì ní ìjìyà lábẹ́ abala 19 òfin tí National Drug Enforcement Agency ń lò láti ọdún 2004. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí, onídàájọ́ James Ọmọ́tọ́ṣọ̀ ní agbèfọ́ba náà ti ṣe àfọ̀mọ́ ẹ̀sùn náà, ó sì ti pèsè àwọn ẹ̀rí mọ́-jẹ́mi-nìṣó pé afurasí náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Adájọ́ Ọmọ́tọ́ṣọ̀ láì fi tẹ̀bẹ̀ tí afurasí náà ti bẹ ilé-ẹjọ́ ṣe, ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé. Adájọ́ Ọmọ́tọ́ṣọ̀ ti wá ju olùjẹ́jọ́ sí ẹ̀wọ̀n ọdún 15 lórí ẹ̀sùn àkọ́kọ́ tó sì tún jù sí ẹ̀wọ̀n ọdún 25 lórí ẹ̀sùn kejì tí wọ́n fi kàn án nítorí ọjọ́ orí rẹ̀.